Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, aláàánú wa, ibi ìsáde àti olùpamọ́ wa, àdúpẹ́ fún àánú àti ojúrere ńlá tí a rí gbà láti tún rí ọjọ́ ẹtì àkọ́kọ́ nínú oṣù kínní ọdún 2026. Ògo ni fún orúkọ yín Ọlọ́run aláàánú wa, nítorí gbogbo ohun tó ń jẹ́ ẹtì láyé wa àti èyí tó ń dúró dè wá nínú ọdún yìí ní ẹ̀yin Olúwa yóò mú kúrò, tí ẹ ó fún wa ní àṣeyọrí pọ́nbélé, àti ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ ní o, a ó sì súnmọ́ yín sí ní ọdún tí a wà yìí. Bẹ́ẹ̀ ló máa rí o, Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, ẹni ọjọ́ ẹtì ọjọ́ kejì oṣù kínní. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé ẹ̀bùn òwúrọ̀ tuntun, ẹ̀bùn òwúrọ̀ tuntun. A mú àkọ́sórí wa nínú ìwé sáàmù orí ọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún, sáàmù orí ọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí pé ìbùkún rẹ̀ wà fún nítorí pé ìbínú rẹ̀ wà fún ìgbà díẹ̀, ojúrere rẹ̀ wà títí ayérayé. Ẹkún pẹ́ títí di alẹ́, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Ẹ́xódù orí ìkejìlá ẹsẹ̀ ọgbọ̀n dé ìkẹrìndínlógójì. Ẹ́xódù orí ìkejìlá ẹsẹ̀ ọgbọ̀n dé ìkẹrìndínlógójì. Fáráò sì dìde ní òru, òun àti àwọn ọmọ ìránṣẹ́ rẹ̀ àti ará Íjíbítì. Ìgbé ńlá sì ta ní Íjíbítì, nítorí kò sí ilé kan tí ẹnìkan kò kú o. Ó sì pe Mósè òun Fáráò ní òru náà, ó wí pé ẹ dìde o, kí ẹ jáde kúrò láàrin àwọn ènìyàn mi o, àti ẹ̀yin àti àwọn ọmọ Ísírẹ́lì, kí ẹ lọ sin Ọlọ́run yín bí ẹ ti wí o. Ẹ mú agbo yín àti ọ̀wọ́ ẹran yín bí ẹ ti wí, kí ẹ sì máa lọ, kí ẹ súre fún mi pẹ̀lú o. Àwọn ará Íjíbítì sì rọ̀ wọ́n àwọn ènìyàn náà kí ó lè rán wọn jáde lọ kúrò ní ilẹ̀ náà kánkán, nítorí wọ́n wí pé gbogbo wa di òkú o. Àwọn ènìyàn náà sì mú ìyẹ̀fun púpọ̀ wọn kí ó tó fi ìwúkàrà sí i, a sì di ìpọ́n ìyẹ̀fun wọn sínú aṣọ wọn lé àwọn èjìká wọn. Àwọn ọmọ Ísírẹ́lì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mósè o, wọ́n sì béèrè ohun èlò fàdákà àti ohun èlò wúrà àti aṣọ lọ́wọ́ àwọn ará Íjíbítì. Olúwa sì fún àwọn ènìyàn náà ní ojúrere ní ojú àwọn ará Íjíbítì, bẹ́ẹ̀ ni wọ́n sì fún wọn ní ohun tí wọ́n béèrè. Wọ́n sì kó ẹrù àwọn ará Íjíbítì. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní o. Ní àkókò kan, Ísírẹ́lì gbádùn ohun tó dára jùlọ ní Íjíbítì. Ìwé Genesis orí 17 ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ṣùgbọ́n nígbà tí ọba tuntun kan tí kò mọ Jósẹ́fù bẹ̀rẹ̀ sí ní jẹ, tí ó ń ṣàkóso, ọ̀sán di òru fún àwọn ọmọ Ísírẹ́lì o, ayọ̀ wọn sì di ìbìnújẹ́ o. Àwọn ará Íjíbítì jẹ́ kí ìgbé ayé wọn kó ṣòro gan. Ó di pé àwọn ọmọkùnrin Ísírẹ́lì pàdé ikú ṣáájú kí wọ́n tó bí wọn. Ìwé Ẹ́xódù orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ dé ìkejìléníogún. Ó jẹ́ àkókò òkùnkùn púpọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run pinnu láti yí alẹ́ wọn padà sí òwúrọ̀ nínú ìwé Ẹ́xódù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníogójì, ó ṣe ìdájọ́ sí àwọn ọ̀tá wọn, ó sì fún wọn ní ìbẹ̀rẹ̀ ọ̀tun. Nígbà tí Ọlọ́run bá fẹ́ mú òwúrọ̀ tuntun wá sí ìgbésí ayé ènìyàn, ó sábà máa ń dìde lòdì sí àwọn ọ̀tá, ó sì máa ń bá wọn jà ní alẹ́ pàtàkì yẹn nínú ìwé Ẹ́xódù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníogójì. Ìpohùnréré ẹkún ńlá sọ ní gbogbo ilẹ̀ Íjíbítì, nítorí pé ó kéré tán ẹnìkan ní láti kú ní ilé àwọn ará Íjíbítì. Ó burú tó bẹ́ẹ̀ tí Fáráò fi ní láti jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì lọ ní alẹ́ ọjọ́ náà. Ó sọ fún wọn kí wọ́n kúrò ní Íjíbítì ní kánkán pẹ̀lú gbogbo ẹran wọn. Ó sì bẹ̀ wọ́n pé kí wọ́n bùkún fún ohun tí kò ṣeé ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọdún 430 years. Ẹ́xódù orí ìkejìlá ẹsẹ̀ 40 àti 41. Ọlọ́run mú kó ṣeé ṣe ní alẹ́ ọjọ́ kan ṣoṣo, nítorí pé ó fún àwọn ènìyàn rẹ̀ ní òwúrọ̀ tuntun. Ó sì ṣe ìdájọ́ sí àwọn ọ̀tá wọn.
ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. Ẹnikẹ́ni tàbí ohun tí ó fẹ́ fi ọ́ sínú ìdè títí láé yóò rí ìdájọ́ Ọlọ́run ní orúkọ Jésù o. Òwúrọ̀ tuntun àwọn ọmọ Ísírẹ́lì wá pẹ̀lú ìmúdàgbà ètò ọrọ̀ ajé àti owó náà. Àwọn ọmọ Ísírẹ́lì gba wúrà àti fàdákà púpọ̀ lọ́wọ́ àwọn ará Íjíbítì. Bí ìwé mímọ́ ṣe sọ pé wọ́n sọnù àwọn ará Íjíbítì. Bí o bá sọ fún ẹnìkan pé ìwọ ń lọ ìrìn àjò pẹ̀lú gbogbo ìdílé rẹ, ó sì fi òrùka tàbí ohun ọ̀ṣọ́ fún ọ, ó mọ̀ pé o lè má padà wá mọ́ o. Irú àánú yẹn gan-an náà ni ó jẹ́ àánú àrà ọ̀tọ̀. Nígbà tí Ọlọ́run bá fún ọ ní òwúrọ̀ tuntun, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú àánú Ọlọ́run. Àwọn ọmọ Ísírẹ́lì rí àánú níwájú àwọn ènìyàn tí ó kórìíra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo kéde pé àwọn tí kò fẹ́ ràn ọ́ lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí yóò bẹ̀rẹ̀ sí ní sáré káàkiri láti ràn ọ́ lọ́wọ́ láti àkókò yìí lọ ní orúkọ Jésù. Olólùfẹ́, Jésù lè fún ọ ní òwúrọ̀ tuntun lónìí o. Ó lè yí ìtàn rẹ padà lónìí o. Ó sì lè yí nǹkan padà fún ọ fún rere lónìí. Ìwé Àìsáyà orí 61 ẹsẹ̀ 3. Mo rọ̀ ọ́ kí o gbàdúrà lónìí pẹ̀lú ìgbàgbọ́ àti ìdúróṣinṣin. Kígbe sí Ọlọ́run títí yóò fi fún ọ ní òwúrọ̀ tuntun gẹ́gẹ́ bí ó ṣe ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì. Kókó àdúrà: bàbá mi, ẹ fún mi ní òwúrọ̀ tuntun tí ojú rere yín o ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa ẹ fún mi ní òwúrọ̀ tuntun tí ojú rere yín gẹ́gẹ́ bí ẹ ti fún àwọn ọmọ Ísírẹ́lì ní òwúrọ̀ tuntun. Òwúrọ̀ tuntun tèmi náà ni kí ó dé ní ojú àwọn ọ̀tá mi. Olúwa ṣí ilẹ̀kùn àṣeyọrí àti ilẹ̀kùn àlùyọ tí ó pegedé fún mi ní oṣù yìí, ní ọ̀sẹ̀ yìí àti ní ọdún yìí ní orúkọ Jésù. Olúwa yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. A kú ọdún tuntun. Ó dàbọ̀.